wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ọlọ́run ti ṣe ìtàn ẹlẹ́gan ló ti kú dànù ó ti kú dànù sí iná jó pa ìyẹpẹ̀tẹ̀ ẹlẹ́gàn ló ṣòro ẹlẹ́gàn ti kú ni wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ọlọ́run ti ṣe ìtàn ẹlẹ́gàn ti parun ayọ̀wádé ayọ̀ 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 wa káàbọ̀ ayọ̀ wa wọlé dé ayọ̀ wa ti dé o ayọ̀ 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 wa káàbọ̀ ayọ̀ wa wọlé dé o ire wa ti dé o ire ayọ̀ o ire wa káàbọ̀ ire wa wọlé dé o ayọ̀ wa ti dé o ayọ̀ ayọ̀ o ayọ̀ wa káàbọ̀ ayọ̀ wa wọlé dé o. Wá sí DIY TIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o wá sí DIY TIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu wá sí DIY TIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o wá sí DIY TIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu kábíyèsí o wá sí DIY TIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o wá sí DIY TIYP bàbá tí múlẹ̀ rí iṣẹ́ o ìlérí ayọ̀ ìlérí ògo ìlérí ìgbàlà ìlérí ìyanu ó ṣe rí nìyẹn kò yí padà. mo kí wa o gbogbo ọmọ aládé a kú ìtẹ́tíléko àti ìfọkànsìn ọjọ́ náà ń kálẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè tó sọ orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá DRY dolómìnira nípasẹ̀ màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá àwọn ọmọ aládé sì ti di olómìnira ní tòótọ́ bẹ́ẹ̀ ni a ti kúrò lóko ẹrú àwọn amúnisìn kí ló wá dé tọ́pọ̀lọpọ̀ ọmọ aládé wa ń ṣiyèméjì tẹ́ ẹ sì mọ̀ pé ẹranko tó bá ṣiyèméjì ńlọdẹ ń pa ìparun látúbọ̀ tó níyèméjì ẹ lọ rántí ìjòyè Samaria nínú Bíbélì ó ṣiyèméjì nípa ọ̀rọ̀ wòlíì ó sì parun nígbẹ̀yìn ọmọ aládé ẹ má jẹ́ àfààyè gba iyèméjì o lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá DRY orílẹ̀-èdè wa ti dúró ẹ gbà bẹ́ẹ̀ ìbùkún ni fún àwọn tó wà ní ìdúróṣinṣin tí wọn kò ṣiyèméjì nípa Democratic Republic of the Yorùbá DRY nínú ohun gbogbo lẹ́yìn Ọlọ́run Olódùmarè Yorùbá lákọ̀ọ́kọ́. gbogbo ọmọ aládé ẹ súnmọ́ mi ọ̀rọ̀ kan ló ń gbé mi nínú tí mo fẹ́ ká dìjọ yiri ẹ̀ wò ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsín wò ìkòrò wò ohun tá a bá dìjọ wò gígùn ní igun ẹ jẹ́ kí n bi wá léèrè náà kí ló ṣe táwọn èèyàn kan kì í fi rí ohun rere tàbí àṣeyọrí nínú àwọn ìṣẹ̀lẹ̀ kan bí kò ṣe kìkìdá ibi lójú tí wọ́n máa ń rí ẹ ronú sí i ẹ̀yin náà rí bẹ́ẹ̀ à ń fọn rere rẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá DRY ti dúró síbẹ̀ àwọn kan kọ̀ wọn ò kọbi ara sí i ariwo kí la máa jẹ kí la máa mu ni wọ́n ń pa kiri wọ́n á dijú wọn sóhun rere àtàwọn àǹfààní rẹpẹtẹ tí ń bọ̀ lọ́nà kí ló dé ire lójú owó ń rí ire lójú tèmi àti ìdílé mi yóò máa rí títí ọjọ́ ayé wa o ìwọ ńkọ́ pè mọ́ra ẹ àpèmọ́ra ẹni là á pè tèmi dire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó kọtí ikún sóhun gbogbo tá à ń sọ inú àjàgà ìyọnu lẹ kóra yín sí ẹ lọ bọ́ àjàgà burúkú sílẹ̀ àjàgà ẹrú àjàgà àìsàn àjàgà òṣì àtìṣẹ́ àjàgà ẹ̀rù Ọlọ́run Olódùmarè kò fún wa ní ẹ̀mí ẹ̀rù
rárá o bí kò tiẹ̀ mí ìgboyà kí ni ń ṣe wá gan ọmọ aládé bẹ́ẹ̀ ò bá mọ̀ àjàgà tó rọrùn ní orílẹ̀-èdè Yorùbá tuntun mú bọ̀ wá bẹ́ẹ̀ ni Democratic Republic of the Yorùbá DRY ni mo ń sọ àjàgà òmìnira kúrò nínú ìṣẹ́ òun òṣì ìmúnisìn ìdààmú wàhálà àjàgà kúrò nínú ikú àìtọ́jọ́ bẹ́ẹ̀ ò bá mọ̀ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi àròyé kí la ó jẹ tàbí kí la ó mu yóò dọ̀rọ̀ ìtàn lórílẹ̀‐èdè Yorùbá ọmọ aládé ẹ gba àjàgà rere kí ọkàn yín ó lè ní ìsinmi ẹ gba àjàgà òmìnira kẹ́ ẹ lè rógo yín lò ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá létí bó bá dénú ẹ̀ àdòdìdì ọjọ́ tá à ń retí wọlé dé tán tí gbogbo wa máa métí aṣọ wa ní gẹ́ngẹ́ ìbùkún ni fún orílẹ̀-èdè mi Democratic Republic of the Yorùbá DRY lẹ́yìn Ọlọ́run Olódùmarè Yorùbá lákọ̀ọ́kọ́. ọmọ aládé ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY kò ní sí ààyè fún ìjẹgàba lórí ẹnikẹ́ni ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá bẹ́ẹ̀ sì ni kò ní sí ààyè fún ìrẹ́nijẹ ní orílẹ̀-èdè wa à ń rẹ́nijẹ à ń rẹ́ni tà kò ní sí ààyè fún eléyìí kí a bá ní ṣiṣẹ́ kí a má sanwó fún wọn tàbí ẹnikẹ́ni tó bá wa ṣiṣẹ́ ká má sanwó rẹ̀ ní àkókò bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ orú eléyìí ò ní ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè DRY nítorí wípé òsì ọmọ aládé kankan tí ó tiẹ̀ gbóòórùn ìyà mọ́ ní orílẹ̀-èdè DRY torí pé Ọlọ́run Olódùmarè ó ti tún ohun tuntun fún wa ó ti gba orílẹ̀-èdè wa fún wa nípasẹ̀ mọ̀mọ́ wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá tí a sì wá di orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé lónìí láìpẹ́ láì jìnnà àwọn alákòóso wa yóò wo oríkò ilé iṣẹ́ ìṣàkóso wọn àti gbogbo àwọn alákòóso wa ní gbogbo ìpínlẹ̀ pátápátá gbogbo wa yóò sì jọ jójó ayọ̀ a ó yin Ọlọ́run Olódùmarè tó dá ẹ̀mí wa sí tó dá ẹnì kọ̀ọ̀kan wa sí tó sì jẹ́ kí ìgbà yìí àti àkókò yìí kó sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa nítorí náà ìjẹ́ ìbùkún ni fún orílẹ̀-èdè mi Democratic Republic of the Yorùbá DRY lẹ́yìn Ọlọ́run Olódùmarè Yorùbá ni àkọ́kọ́. ọmọ aládé ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nígbà gbogbo fún oore ńláńlá tó ṣe fún wa nípasẹ̀ àlàkalẹ̀ ètò ìṣàkóso tó gbélé màmá wa Múà lọ́wọ́ torí àwọn ohun amáyédẹrùn tó wà nínú àlàkalẹ̀ náà kọjá àfẹnusọ bí ètò ìgbáyégbádùn ṣe wà fún àwọn ọ̀dọ́ náà ló wà fún àwọn èwe nítorí bẹ̀rẹ̀ láti ìsinyìí lọ títí dé òpin ayé èwe kankan ò tún jìyà mọ́ ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá torí àwọn ètò amáyédẹrùn tó ti wà nílẹ̀ fún àwọn èwe tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá IYP kò lẹ́lẹ́gbẹ́ láti inú oyún ni wọn yóò ti bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní àwọn ètò náà torí gẹ́lẹ́ tí aláboyún bá ti lóyún tó sì fi tó ẹ̀ka ìtọ́jú àwọn aláboyún ní orílẹ̀-èdè DRY létí ní ìtọ́jú tó péye yóò ti bẹ̀rẹ̀ fún aláboyún àtoyún inú rẹ̀ bí ọmọ náà bá tún dáyé tán bí ó bá ṣe ń gba ìtọ́jú ní ẹ̀ka ti ìlera náà ni yóò tún máa jẹ ìgbádùn àwọn ohun amáyédẹrùn lóríṣiríṣi tí yóò mú kí ọmọ náà tayọ nínú ẹ̀bùn àmútọ̀runwá rẹ̀ fún ìdí èyí ọmọ aládé kí la wá ní dúpẹ́ fún torí gbogbo àwọn òbí ni wọ́n máa ní ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ wọn ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY.